Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. If you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. And in the comment section, please no derogatory comments. Thanks all for watching. Till we see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ṣeun gan ni ojú òní tí yún wọ́n ní pé àbá sọ o wọ́n ò dẹ̀ gbà àbá sọ o wọ́n ò dẹ̀ gbà káfíńyàn jẹ́ ní mọ́mú kó tún má dùn Sẹ́ríkì o. Nígbà táwa ti ń pariwo lẹ́nujọ́ mẹ́ta pé ẹ má máa bọjà ara yín jẹ́ ó dàbí pé nígbà tí wọn ò tí ì ṣe fún wọn ò tètè understand. Nígbà tí wọn ò tí ì gbá wọn ní kò dáadáa wọ́n bọ́ ṣe ń bọjà jẹ́ ó ń dùn mọ́ wọn nínú gbà yẹn. Nígbà tí tébù wá turn tí gbogbo ẹ̀ dàrú tí ilẹ̀ lọ síbi tó yẹ kó lọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ bó ṣe ń ṣe analysis pé ilẹ̀ kan da ilẹ̀ kan ò da. Ṣé rí bọ̀bọ̀ tó ń pè ní ìbílẹ̀ yẹn bọ̀bọ̀ yẹn dájú o bọ̀bọ̀ yẹn ó dájú gan-an ni. Tí kì bá ń ṣe pé bóyá Nàìjíríà ni ẹ̀wọ̀n ló yẹ kí bọ̀ yẹn wà ìyẹn máa tó ń pè ní ìbílẹ̀ yẹn. Wàláì mo ń tábúrò mi ń ṣe fún lọ́wọ́. Tẹ́ bá gbẹ́ pé ó dùn mọ́ mi gangan ni ó dùn mọ́ mi bàjẹ́ bó ṣe ń wọ́nlẹ̀ yẹn sì inú mi ń dùn sí pé yes a ti bá ìyá yìí sọ títí pé kò sí pọ́ìntì ká máa bà ọjà ọlọ́jà jẹ́ àmọ́ ọ̀rọ̀ ni a ti bá ìyá wọn lókè lọ́hùn sọ ẹ má gbọ́ ọmọ ṣépè ẹ má bọjà ara yín jẹ́ àmọ́ ọ̀rọ̀ ni. Níṣẹ́ tán wá mú ìbílẹ̀ níṣẹ́ tán mú ìbílẹ̀ tán wá mú hánú sìn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé yẹ kó wá máa debunk. Ẹ wá wògbà tó ti ń ba ọjà àwọn èèyàn jẹ́. Àbúrò mi ò nílẹ̀ ilẹ̀ onílẹ̀ ló ń tà ó lè ní kòró ralẹ̀. Níṣẹ́ tán wá kọjú sí ìbílẹ̀ sìn ó ṣẹ̀ṣẹ̀ wá mọ bó ṣe fẹ́ máa defend ìbílẹ̀. Ṣé ẹ rí bí mo tẹ̀ ṣe rí máa nìyẹn tó lọ bọ́ àwọn ẹni ẹlẹ́ni sí wòwò kí ni wọn ò bá ṣe kí làwọn onítọ̀ wọn ò bá ṣe wọn ò bá tẹ̀jẹ́ pọ́n gba ilẹ̀ náà pàápàá kọ́ tẹ̀jẹ́ pọ́n gba ilẹ̀ ìbílẹ̀ lóòótọ́ ṣé kó wá lùyàn kó bọ́ wọn sí wòwò ṣé yẹn wá ní justice tó máa gí fún bẹ́ẹ̀. Ṣé ká wá nà ọ̀yàn ká wá bọ́ nítọ̀hún sí wòwò ṣé ẹnu máa fi wá mọ̀ pé yes o justice ti bẹ̀lẹ̀ n tó dẹ̀ wá ń dùn mí ni pé ìgbà tó ń bá àwọn pípọ̀ yẹn sí wòwò àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń wò. Ìbẹ̀rẹ̀ ti máa mọ̀ pé Nàìjíríà yẹn kò dáa fún nǹkan kan. Kéèyàn dẹ̀ máa na ọ̀yàn ẹgbẹ́ ẹ̀ kó dẹ̀ bọ́ sí wòwò. Ayé mi kó dẹ̀ bọ́ sí wòwò káwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀ tí kì í ṣe ọlọ́pàá kan tí kì í ṣe méjì o tọ́ dẹ̀ wà ń bẹ̀ tọ́ dẹ̀ ń wò ó táwọn náà dẹ̀ gbébọn dání géńdé Ọlọ́run odindi baálé ilé ìbílẹ̀ dẹ̀ nìkan bọ́ sí wòwò wọ́n dẹ̀ bọ́ ń tàn sí wòwò lóòótọ́ wàláhì mi lè support ẹ̀. Bàbá ńlá nonsense náà ń pè yẹn kí ni mo wí bàbá ńlá nonsense gidi. Kíkì bá ń ṣe pé Nàìjíríà jẹ́ pé wọ́n worship olówó ni by now ó ti yẹ kí ìbílẹ̀ sì wà lẹ́wọ̀n. Gbogbo ilẹ̀ tó lòun ní gan pàápàá gan ti yẹ kán ti sísẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó dàbí pé wọ́n ń take justice fúnra ẹ̀ ẹ gbalẹ̀ mi okay ìwọ ló gbalẹ̀ mi àbí ó yá ẹ lọ mẹ́gba. Ẹ wo woman kan tí ó ní pé bóyá àwọn yẹn fọ́ gate. Of course tó bá jí ilẹ̀ onílẹ̀ tó fẹ́ǹsì ilẹ̀ onílẹ̀
ẹni tó nílẹ̀ tó bá dé ọmọ fọ́ géètì náà. Ibi tẹ́ ti máa mọ̀ pé ilẹ̀ bọ̀bọ́ yẹn gan kò wà jẹ̀níù nìyẹn. Tílẹ̀ ẹ bá wà jẹ̀níù báwo lẹ ṣe ń jà? Báwo ló ṣe máa jà tí kì bá ń ṣe pé ó ń gíráàbù lẹ̀ ní? Báwo ló ṣe máa lọ máa fọ́ géètì tí kì bá ń ṣe pé wọ́n ti ralẹ̀ lọ́wọ́ ẹ àbí bóyá wọ́n ò fẹ́ gba ilẹ̀ wọn tó wá sáré ṣe fẹ́ǹsì sí tó gbé géètì sí? Kò ṣeé ṣe nílé ayé yìí tí mo bá ní ilẹ̀ kẹ́nìkan sáré lọ fẹ́ǹsì ẹ̀ kó fi géètì sí tí dọ́kúmẹ̀ntì mi dẹ̀ wà tó yọrantí. Ẹ rí i pé ńgbà tó fẹ́ gba ilẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹ mọ àwọn sísítẹ̀mù orí burúkú yẹn tó jẹ́ wà sáré kọ́lé sí burúkú tó bá ti talẹ̀ fún èèyàn méjì mẹ́ta wọ́n á àdúrà ṣe pé tètè kọ́ o tó bá ti kọ́ o wọ́n máa gbà lọ́wọ́ ẹ o. Ó dàbí pé sísítẹ̀mù yẹn ni olè tó ń pè ní ìbílẹ̀ ó dàbí pé sísítẹ̀mù yẹn ló ń lò. Ó yẹ tètè kọ́ tètè ilé foundation ṣe mọ̀ pé ìwọ tó bá dé wá ní ilẹ̀ tó bá débẹ̀ tó rí lé ń bẹ̀ wà á kọ́kọ́ máa wé pé kí ló ń ṣẹlẹ̀ ń bí? Ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ pé wọ́n tí àti kọ́lé sí má bínú. Ó dàbí pé mẹ́tọ́ọ̀dù yẹn ni ìbílẹ̀ ń lò. Tó bá ti rí ilẹ̀ onílẹ̀ àti sáré fẹ́ǹsì àti gbé géètì sí. Wúmà àti bí yẹn wá wé pé láyéláyé mi ò gbà ló bá mú géètì ló bá já. Ok, káàtì ẹ̀gbá pé wọ́n fọ́ fẹ́ǹsì wọ́n pa géètì jẹ́. Ṣé kó wá lu obìnrin yẹn pa ìyẹn wá ní solution náà? Ibi tẹ́ ti máa mọ̀ pé ilẹ̀ mánu yẹn mi ò rí pé ó mọ́. Ẹ bá wo PS for example sìn. Àgbọ̀kọ́nà jà nítorí ilẹ̀ PS. Àgbọ̀kọ́nà lura wọn. Mi ò gbọ́kàn pé PS gan tiẹ̀ báyàn jà rí nítorí ilẹ̀. Ohun tó ń kàn ní ni pé kò kí ń tètè allocate ilẹ̀ fún wọn. Which is not bad. Tí ó bá ní time. Àmọ́ ẹ lè gbọ́ pé kọ́ ni wọ́n wá ń jà nítorí ilẹ̀ PS mi ò gbọ́ rí. Àbí kẹ́ gbẹ́ pé PS ti ṣe ó bó allocate ilẹ̀ fẹ́ nìkan ẹlòmíì wá débẹ̀ wá ní pé ilẹ̀ òun ni. Mi ò gbọ́ rí. Ẹ wo tìbílẹ̀. Àti gbọ́ bíi mẹ́ta. Àti gbọ́ oríṣi ọ̀nà mẹ́ta. Ọ̀nà mẹ́ta tó ti. Are they your kids? Oh wow. Oh wow, that's good. Mi ò gbọ́ rí kí ìbílẹ̀ àbí kí PS kọ́ náà ń jà nítorí ilẹ̀ lọ́dọ̀ ẹ̀ rí. Ẹ lè sọ owó kó má tètè allocate ilẹ̀ fún yín. Ibi tẹ́ ti máa mọ ẹni tó wà authentic ní àbúrò mi náà mi ò gbọ́ lẹ́. Òun náà ń talẹ̀ náà náà of course àfitabákọ̀ fẹ́ sọ pé kíní. Òun náà ń talẹ̀ àgbọ̀kọ́ná wájà nítorí ilẹ̀ títí ẹ̀ rí. Àdẹ̀ṣe sọ ó mú mi dé Florida Estate. Sọ pé ilẹ̀ ibẹ̀ ti tán àmọ́ tíyà yìí bá máa jáde. A tún ti wá àràbù lóríṣiríṣi kò talẹ̀ ẹni kó fi Florida Estate wọ̀n wá òun kọ́ ló ní òun ló ṣe gbọ́ ló ṣàgbọ̀. Àṣẹ ẹni tó ń polówó fún gangan. Tọ́nà ṣe 3 years contract irọ́ irọ́ ti bayé jẹ́ irọ́ ṣe aláwọn òkè lọ́hùn yẹn irọ́ náà fi jọba ká pa irọ́ ojúkorojú ntọ́lọ́ ń gbélé wọn lọ́wọ́ nìyẹn irọ́ ojúkorojú wọ́n á dẹ̀ máa pa irọ́ yẹn fún yín báyìí ìwọ tó bá wà ń bẹ̀ wọ́n á dẹ̀ máa gbà sóòótọ́ àmọ́ ìwọ tó bá síbẹ̀ wàá mọ̀ pé ẹnu yín ìyá ẹnu yín yìí ìsọ̀rọ̀ pọ̀ irọ́ pọ̀ nu kíní tẹ̀ ń sọ yìí irọ́ leléyìí. Ẹ wá wò bá ṣe pariwo fún tó fọjà ọlọ́jà alẹ́ ò ní pọ́ìntì kó máa bọjà wọn jẹ́ kò sí pọ́ìntì bí àṣé ẹni tóun gan polówó fún ìyẹn ìbílẹ̀ àṣé yẹn gangan gbogbo tó ń tà gan kò authentic. Àwa gbọ́ àwọn gàǹbàrí kan wá ń sọ pé tẹ bá fẹ́ lọ ra lẹ̀ o ọ̀dọ̀ ìbílẹ̀ ní kẹ́ ẹ lọ ńgbẹ́ bá lọ sọ́dọ̀ ìbílẹ̀ tó bá fẹ̀ṣẹ̀ yọ yín léyìn kọ́ àbẹ́yẹ ọ̀rẹ́ ni tó bọ́ sí wòwò ni kò yẹ kẹ́yìn béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tó fi bọ́lẹ̀ sí wòwò kí ló dé tó fi gbá ilé ìlẹ́ṣẹ̀ lẹ́nu obìnrin fọ̀rọ̀ lọ́ra ẹni wò ní ẹ fi ọ̀rọ̀ yìí kẹ́ fi lọ́ra yín wò ó ńgbà tọkùnrin kan bá dídé jáde tó mọ ọlọ́pàá tó mú àwọn thugs tó dẹ̀ kan lu obìnrin tẹ́jẹ̀ dẹ̀ ń yọ lẹ́nu gbogbo àná lárí
nígbà tí ẹnìkan bá dẹ̀ dé tó lọ kọ́lọ́pàá tó lọ káwọn thugs tó ló yá ẹ bá wọn síwòwò fún mi ẹ dá wọn síwòwò kí ni wọn ò bá ṣe kí ni wọn ò bá ṣe tó dẹ̀ fi jẹ́ wípé ìwòwò ló máa wá já wọn sí lẹ́yìn tẹ́ ti lù wọ́n ìyẹn ò tún wá tẹ́ ẹ lọ́rùn o tún gbébọn wọn ló tún fìbọn fọ́kàn lọ́sẹ̀ o nítorí ilẹ̀ yìí náà owó tó fẹ́ kó lọ sọ́run àbí ìbílẹ̀ ṣé nítorí ilẹ̀ yìí náà àbí owó tó fẹ́ kó lọ sọ́run ló ṣe ń ṣe gbogbo ẹ̀ ṣé owó tó máa kó lọ ọ̀run ló mú ẹ ìbílẹ̀ débi pé o ò tiẹ̀ wá rò lẹ́ẹ̀mejì kó tó máa yìnbọn fẹ́ni ẹlẹ́ni o ò rò lẹ́ẹ̀mejì kó tó máa yìnbọn fẹ́ni ẹlẹ́ni nígbà tó wá yìnbọn fún wọn pátápátá wàá talẹ̀ 1 million 2 million 100 million pátápátá ilẹ̀ 1 billion tó bá wá tẹ̀ wá talẹ̀ 1 billion náà tó bá wá kú lọ́jọ́ kejì nǹkan ìbílẹ̀ tó bá wá ta ilẹ̀ 1 billion tó wá kú lọ́jọ́ kejì nǹkan ìbílẹ̀ owó yìí náà ṣáà ni àwọn achievement ojú omi tí yàyín bá yín pariwo ó ṣàṣe yín bí olòṣì bí wèrè bí ó sínwín ẹ ṣáà ń lé owó ìlójú méjèèjì ẹ̀mí èèyàn ọ̀jọ́ yín lójú ẹ ń embarrass ẹni ẹlẹ́ni nítorí owó ó jẹ́ ẹni ẹlẹ́ni sí wòwò nítorí pé pinni tó fẹ́ gbà lówó lẹ̀ helicopter tó gbé ìwọ ọ̀gbẹ́ pé ìwé àbí kí náà ń pè helicopter náà ló padà nù helicopter wá jẹun téèyàn fi ń yangàn ògbọ́n tó ń sọ pé olówó fowó ra kú ní tó bá mú ẹ tó wọnú helicopter tó bá ti lọ sókè lẹ́ẹ̀kan ṣoṣo báyìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní bí aláboyún ló ṣe rí ìyẹn náà ní wọ́ọ́rà nínú gbogbo yín dùn ní màá tẹ̀lé báyìí wí o àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó gbélẹ̀ fún náà ni a máa bá wí o àwọn tó gbé advert tó jù ọ̀rọ̀ lárí tó ń pariwo oní helicopter oníkinní kan àwọn lèmi rí bá wí àwọn yẹn làwa rí bá wí ká tó sọ pé wọ́n jẹun yó dáadáa ni ká ní pọ́n fowó tọ́ wọn dáadáa ni ó yẹ kó máa sọ fún ẹ pé gbogbo tó lóò níyẹn gan ẹsẹ̀ mẹ́fà ni alulágbájá alutẹ̀mẹ̀dù agbọ́lọ́pàá anìkanjà síwòwò afọ́yọrí ìyàlẹ́nu nítorí afẹ́talẹ̀ ilẹ̀ tí wúmà yẹn ò bá ní ilẹ̀ ń bẹ̀ àbí tí kì bá ṣe pé bóyá o gba ilẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ni kò lè dédé wá síbẹ̀ ìyẹn ló yẹ kí wọ́n béèrè lọ́wọ́ ọ̀wọ́ ìbílẹ̀ pé kí lẹ́ni yìí ṣe nítorí géètì tó fọ́ lásán lẹ ṣe lù tó yẹn a jẹ́ pé o máa wíkẹ́ẹ̀dì lọ́mọkùnrin ìbílẹ̀ tó bá jẹ́ pé nítorí pé wọ́n fọ́ géètì o ló ṣe lu wúmà yẹn tó yẹn ìwọ àti àwọn rádaràda tó kó kiri tó pè láwọn bodyguard àbí kí ló pè wọ́n a jẹ́ pé ò kì í ṣe èèyàn tó lálùbáríkà lára ìbílẹ̀ kéèyàn tiẹ̀ burú sódì yẹn mo máa hate ẹ o ìbílẹ̀ á yìnbọn fún yín ìyẹn wá jẹun tó fi ń yangàn ìyá olókè lọ́hùn ìyẹn wá jẹun téèyàn fi ń yangàn kí ló dé tó charge wọn sí court kí ló dé tó pè wọ́n jókòó kí ló dé tó dialogue kí ló dé tó negotiate ṣé ká wá gbébọn ká wá fi fọ́ọ̀yàn lẹ́sẹ̀ ìyẹn wá ní iyì tó wà ń bẹ̀ ibi tó ti máa mọ̀ wípé ó lè ní bọ̀bọ́ yẹn tí kì bá ṣe pé bóyá ilẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tà ní ó ṣeé ṣe kó máa gbé ìbọn ìyẹn bọ̀bọ́ tó pè níbẹ̀ lẹ́yìn tí kì bá ṣe pé ilẹ̀ tó bẹ̀rẹ̀ tó ń tà ní ó ṣeé ṣe kó máa gbé ìbọn ká ní kì í ṣe pé bóyá ilẹ̀ ti wá di owó rẹpẹtẹ ni òun náà ìbá jọ ìwọ̀n ìbá máa gbé ìbọn kò yẹ ìbá máa gbé ìbọn àmọ́ ọlá yìí pé ó ń ta ilẹ̀ ó dẹ̀ fagídí gbalẹ̀ lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ọlá yẹn ló ń jẹ ìwọ lówó ẹ̀jọ́ lójú ìbágbé tírílíọ̀nù dání wàhálà títí ẹ nìyẹn nítorí gbogbo wa la máa kú gbogbo eré tó ń ságàn pàápàá tó ń lu ẹni ẹlẹ́ni tó ń já wọn sí wòwò níjọ́ tó bá di
àwọn tó ń já sí wòwò tó ń lù wọ́n yẹn ó ṣe é ṣe káwọn lọ gbalẹ̀ wọn padà ní iṣó tán gbogbo tó máa ti torí ẹ̀ kúrè amóní garden amóní ṣe kinní kan Abíọ́lá dà lọ́jọ́ tòní business Abíọ́lá dà ó tẹ̀ yẹ kíyàn gan máa kọ́ gbogbo yín lọ́gbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ipe MKO Abíọ́lá bó ṣe lóun lówó tó òun ṣe gbogbo ẹ̀ tóun gbajúmọ̀ tó àwa béèrè pé business Abíọ́lá kankan wá dà ká tó wá sọ pé ẹ ní estate ẹ̀yọ kan ṣoṣo lásán ó bá ti lọ business ti lọ torí gbogbo àwọn tó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ yìí wọ́n sì rẹ̀kẹ̀ ẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ló máa forí fa torí àwọn tó nílá fẹ́ gbalẹ̀ wọn padà ohun tí ò yé rádaràda ìbílẹ̀ tó lóun òun gbọ́lọ́pàá káàkiri nìyẹn àdẹ̀báwí sáwọn ọlọ́pàá alátẹnujẹ àwọn àtẹnu ọlọ́pàá tó ń kó kiri àwọn àtẹnu ọlọ́pàá tó ń kó kiri kéèyàn dẹ̀ máa nàyàn lójú yàn báyìí kọ́lọ́pàá dẹ̀ wà ń bẹ̀ kọ́ dẹ̀ máa bọ́yàn sí wòwò báyìí kọ́lọ́pàá dẹ̀ dúró síbẹ̀ èmi ò mọ ohun tí IG ń ṣe o irú àwọn ọlọ́pàá ó yẹ kó ti dismiss wọn tipẹ́tipẹ́ irú àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ó yẹ kó ti dismiss wọn tipẹ́tipẹ́ kó dẹ̀ ti withdraw gbogbo ọlọ́pàá tó ń tẹ̀lé torí ó dàbí pé àwọn ọlọ́pàá yẹn tó bá ti fún wọn lówó díẹ̀ á lọ sílẹ̀ onílẹ̀ á lọ gbalẹ̀ wọn á bá wọn jà ń bẹ̀ of course nígbà táwọn iná bá rí ìbọn wọn á fi lẹ́lẹ̀ fún un tẹ́mi bá wà ìrètí ń bẹ gbogbo ẹ̀ náà ẹ kó rúgbọ̀n sórí bí ẹ kó rúgbọ̀n sẹ́kẹ̀ẹ́ ẹ rówó gẹrun náà pàápàá gan náà kí wá ní gbogbo wàhálà afẹ́dọ́gbọ̀n mílíọ̀nìà ni bílíọ̀nìà ni kí ni gbogbo wàhálà afẹ́dọ́gbọ̀n ìyá advertise o ìyá advertise o mo báńkì mo kí yín dáadáa o ìyá advertise o abẹ́rẹ́ àwọn picture abẹ́rẹ́ àwọn videos tán tábúrò mi gbé jáde ni má nìyẹn ó burú gan o olóṣì ẹ̀dá kan ni wọ́n máa ń wó olóṣì ẹ̀dá má nìyẹn yẹ kán lọ mú ní pé ẹ̀dá burúkú gbà ní ìbílẹ̀ yẹn ẹni tó yẹ kán rí kán sọ sódò ni ẹni tó yẹ kán rí kán sọ sí odò kán lọ jù sínú òkú pupa ipò ya máa lọ ìtò ṣe tó bátìrì ti lò ó ipò ìbílẹ̀ tó ṣe tó ẹni tó lọ advertise lọ́dọ̀ ẹ̀ ó yẹ kóun náà ti máa rí pé by now àbọ̀jọ ọlọ́jà jẹ́ kì í ṣe nǹkan tó dáa òun ò mọ̀ pé gbogbo ìwọ náà ní gbogbo àwọn bad antecedent burúkú yìí o mi rò pé mọ́ o tó ń bọjà ti bí jẹ́ lójoojúmọ́ kò nílẹ̀ kò talẹ̀ kò ṣe kíní ó tún ti nípọ̀wọ́ náà lé wọ́n ṣe pọ́n ps lé náà lọ́jọ́ kìíní àná ìwọ ló kàn báyìí ìbílẹ̀ wọ́n tún ti ń pẹ́yìn náà lé ọjà ìbílẹ̀ nọmba 1 ní ìbílẹ̀ ṣe kíní kan ìwọ sì ń rówó kólẹ̀ nínú ẹníwèé ǹjọ́ tí náà ò bá wọ̀ ó ṣe ṣe ká tó bẹ̀rẹ̀ sí ní gbẹ́ pé ó lò sí ìbílẹ̀ àbẹ́ẹ̀rí tó lọ́ ń fi yìnbọn fáwọn ẹni ẹlẹ́ni àbẹ́ẹ̀rí bó ṣe ń já wọn sí wòwò mi lè bá ṣe mọ́ láéláé owó ìjáde mọ́ nìyẹn ìwọ ṣe máa jẹmù láì lọ o ìbílẹ̀ máa jẹmù láì lọ ó tún ẹ̀ tó kàn ẹ̀ náà makànmakàn ni tí wọ́n sì ń rówó 1.5 wọ́n mọ 2 kìíní kan gbélẹ̀ lóṣooṣù ṣé wọ́n sì ń rówó gbélẹ̀ ìbílẹ̀ wàá sì jọmọ gidi báyìí nígbà tó jẹ́ pé oṣù rówó sọ sílẹ̀ àmọ́ ọjọ́ tówó bá kú pé wàá gbọ́ pọ̀rípọ̀rí ìyá láyà ẹ̀ o kì í ṣe èèyàn gidi ìbílẹ̀ o kì í ṣe èèyàn tó gbọ́dọ̀ máa fi yangàn o máa ti torí ilẹ̀ lásán o dẹ̀ ń jágéńdé ọ̀dọ̀ Ọlọ́run o dẹ̀ ń já sí wòwò o máa ti torí ilẹ̀ lásán tó jẹ́ pé nǹkan tí wọn náà sì máa jì tó bá yá nìyẹn o erùpẹ̀ tó ń ti torí ẹja yìí bó pẹ́ bóyá ìwọ náà sì di erùpẹ̀ o ìbílẹ̀ o wá rí èèyàn gidi sọ fún ẹ nígbò jẹ́ pé
owó lọ́dọ̀ ìyá wọn lókè lọ́hùn, owó borí ọmọ ni, owó borí ohun gbogbo ni. ọmọ ìtì rí achievement elépìn ni wọ́n ti máa pariwo, ọmọ ìtì rí helicopter wọ́n ti máa sunkún, wọ́n bá wá rí private jet ńkọ́, ǹjẹ́ wàhálà ò ní dé? n tà ṣe ń sọ pé ó dà kán fowó tọ̀yàn ní kékeré nìyẹn, n tà ṣe sọ pé ó dà kán fi owó tọ̀yàn ní kékeré nìyẹn, kéèyàn gan má dẹ̀ wá kó má wà ní ojú kòkòrò owó, kí wọ́n gan kó wá ní ìtẹ́lọ́rùn. tó bá ti ní ìtẹ́lọ́rùn, owó olówó ò lè jọ ẹ́ lójú, ilẹ̀ onílẹ̀ ò lè jọ ẹ́ lójú, aṣọ aláṣọ ò lè jọ ẹ́ lójú. Lágbájá kan wo gold, ó wọ kinní kan, ó wá máa jọ ẹ́ lójú, mo fẹ́ sáré lọ ya, ẹ jẹ́ kí n lọ ya kéèmí náà fi bùgá lẹ́yìn ní patí, kò lè jọ ẹ́ lójú tó bá ti ní ìtẹ́lọ́rùn. àmọ́ tó bá ti ní ìtẹ́lọ́rùn, ibẹ̀ ni gbogbo àwọn kinní ti máa ń dé. àìnítẹ́lọ́rùn ló ń jẹ́ kẹ́lòmí máa rò pé ọ̀rẹ́ mi ní góòdì yóò jẹ́ kí n sáré lọ ya, ọ̀rẹ́ mi láṣọ yóò jẹ́ kí n sáré lọ gbà. kò sí tẹ́lọ́rùn ni. ibi tí tẹ́lọ́rùn bá wà, wàá rí pé gbogbo ohun tó o bá ní ló máa tẹ́ ẹ lọ́rùn. gbogbo ohun tó o bá ní á máa tẹ́ ẹ lọ́rùn. wọ́n máa ti lọ ra mọ́tò pékúpékú kan ni, ẹ fà achievement wa wọn wá ló ti kú tán. sáwọn achievement náà tẹ́ ń kariwo náà rè. achievement ká gbalẹ̀ onílẹ̀, ká yìnbọn fún ẹni tó nílẹ̀, ká lé kúrò, ká tọ̀mẹ́ǹtì ẹ̀, ká skẹ̀ lórí ilẹ̀, ká sáré ṣe fẹ́ǹsì, ká ní pé ilẹ̀ wa rèé o, a ti ṣe fẹ́ǹsì sí o, orípa ti ṣe fẹ́ǹsì sí ilẹ̀ wa ní o. ìyẹn la ìbílẹ̀ ń ṣe. a kàn lọ kọ́ àwọn tọ́ọ̀gì yẹn, ó bá ti fún wọn 100,000 ṣe kúkú mọ̀ pé àwọn yẹn náà orí wọn ò pé, tó bá dẹ̀ ti lè rò gbogbo àti igbó, case close. àwọn èèyàn ò kọ kú. ìwọ kẹ̀dẹ̀rẹ́kẹ̀ tó ra rẹ̀ lọ́wọ́ ìbílẹ̀, tọ́yàdá tọ́yọ̀bẹ, tó rí gbó lọ́wọ́ wọn, wàá wò pé èló ni mo ra ilẹ̀ ọ̀hún, bóyá 2 million 5 million, jẹ́ kí n máa lọ, atúmúlẹ̀ atúgbètàfẹ́ lòmíì. How you doing? atúmú ilẹ̀ atúgbètàfẹ́ lòmíì. àwọn mẹ́tọ̀dù tí ìyẹn ń lò tó fi ń jayé ní ìtọ́jú tó ń pè lólówó. àwọn mẹ́tọ̀dù tí ìyẹn ń lò tó fi ń jẹ ayé nìyẹn tí wọ́n ń pè ní olówó. àwọn mẹ́tọ̀dù orúkọ bá mi máa ń sápá mi lórí o, tó talẹ̀ ńgbà yẹn náà lọ́hùn, tó jẹ́ pé àwọn èèyàn gbọ́n pa ẹ̀ gan, tó wà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn, ní kí n máa rántí orúkọ ẹ̀. àwọn ilẹ̀ mánu yẹn tó jẹ́ pé ọba ti tàfẹ́ nìkan á lọ pa, á tún tàfẹ́ lòmíì. bẹ́ẹ̀ tó wù yìí, tó bá ti tàfẹ́ nìkan á lù á bọ́ sí wòwò, á já sí wòwò, onítọ̀wá ferege ayatollah tàfẹ́ lòmíì. àwọn aláwọn kan, àwọn ní gádì nǹkan, ọdún gádì tó gbé jáde. ẹ má tọ̀ wá mọ́jọ́, ẹnìkan kan jẹ́ nǹkan kan, ìkan náà ni gbogbo wa, nítorí ibi tá a ti wá náà la máa padà sí, gbogbo wa la máa kú dànù. abáró lórí burúkú kan tó jẹ́ wípé ilẹ̀ onílẹ̀ ló ń gbà, tó lọ ń jẹ́ kó lọ fọ́ géètì, fọ́ fẹ́ǹsì, ó ti di dandan náà wọ́n á fọ̀, tí wọ́n ní gbalẹ̀ wọn ni wọ́n á gbalẹ̀ wọn. so ìwọ lè máa balẹ̀ onílẹ̀ jẹ́, kó máa bà bísínẹ́sì oní bísínẹ́sì jẹ́, kó dẹ̀ rí pa dá fún ìbílẹ̀, kó lè dá fún náà ọlọ́run. tó bá pẹ́ mi náà kì í bọ̀jọ́ níjà jẹ́, àmọ́ títí ẹ pọ̀ jù, títí ẹ ó ti pọ̀ jù ẹ sábọ̀dù. kó máa bá ní ọjà ọlọ́jà jẹ́, nọmba 1 ló jẹ́nu ẹ̀. kò sí bọ́ ṣe máa bẹ̀ẹ́ tó láyé yìí ò ní gbọ́. wàá rí pé ó bọ jẹ ní tòun jẹ́ pátápátá, wàá lé gbogbo èèyàn sá fún un. òun ló délẹ̀ pẹ̀lú ìbílẹ̀ yìí o. àwọn tó ń bọjà wọn jẹ́ yìí o, ò ní proof o. ò ní proof o. èmi ni àbúrò mi, èmi ni PS o. gbogbo rádaràdà tó ń gbé fún ẹ̀yìn àti mọ̀ pé rọ́ọ̀ ni gbogbo o. ò ní proof gidi kankan o. kò yẹ, o ní proof gidi kankan. àmọ́ mí ìpò ṣàkànfẹ́ bọjà wọn jẹ́, ó fẹ́ fi wọ̀n wọ́n pé yes, èmi ni mo bọjà, èmi ni mo mọ bọ́ ṣe ń bọjà jẹ́, èmi ni mo mọ bọ́ ṣe ń ṣépè. ń ṣe tó kọ̀ ẹ́ ń sìn tábùrò mi kó fún ìbílẹ̀ dáadáa, ó mà sáré bẹ́tà, ó mà sáré bẹ́tà, ó mà sáré ṣe analysis. à ń gbẹ́ pé ìbílẹ̀ náà ló ń bọ̀ wá attack, bó ṣe rí nìyẹn àbí.
bó ṣe rí nìyẹn. Olórí burúkú ìbílẹ̀ tí ò lè bá ẹ sọ̀rọ̀ pé kó má bọjọ ọlọ́jà jẹ́ mọ́, kó máa polówó ọjà tòun bó ṣe fẹ́ máa bá polówó ẹ̀. Ẹ lọ ralẹ̀ lọ́dọ̀ ìbílẹ̀ o, ẹ lọ ralẹ̀ lọ́dọ̀ ìbílẹ̀ o. Àmọ́ wàá máa bá tẹnìkan jẹ́, wàá máa polówó tẹnìkan, á dẹ̀ ahámọ̀ ẹ̀sùn ẹ títí. O ò nídìí àti balẹ̀ ẹni lẹ́ni jẹ́, o ò nídìí àti ba bísínẹ̀sì ẹni lẹ́ni jẹ́. Ó ṣe jẹ́ wípé tí wọ́n bá ti fẹ́ báyàn jà, ibi tó nítọ̀hún ti ń jẹ ló máa lé lọ. Ṣé o rántí ńgbà tí òkété náà tó fún ẹ láṣọ, ìta gbangba mà ló ti yáṣọ yẹn tó fi fún mú, tó ní tó ń tà ò dá. Ìyẹn my daughter rádaràdá tẹjọ kóra ń Johnson. Business ni wọ́n máa kọ́kọ́ lé lọ ná. Kó nítọ̀hún dẹdun arílẹ̀, àdúrà tó máa bá wọn gbà nìyẹn. Kó wá lóhùn fún wọn ní 200,000 orí burúkú kan. Ayé ìbílẹ̀ ò lè dá. Ṣé ò bá lè sọ fún ẹ pé kó yé bọjà ọlọ́jà jẹ́? Èmi ò ní kó máa advertise lọ́dọ̀ ẹ o. Èmi ò ní kó máa advertise lọ́dọ̀ ẹ. Èmi ò dẹ̀ níbẹ̀ sọ pé kó má bá ṣe ṣó fún ẹni tó bá fẹ́ ṣe ṣó fún. A máa sọ fún ẹ pé má máa bọ ọjà wọn jẹ́. Kò sírú ìjà tó lè bó ń tọ̀hún jà, fọ́jà ẹ lẹ̀, àmọ́rọ́ ni. Tó bá máa polówó, tó bá fẹ́ búwa dáadáa. Àmọ́ èwo wá ní ọjà tá a gbé lẹ̀ tó wá jẹ́ pé yẹn ni wọ́n ń gbàdúrà kó fọ́. Ó ṣe wá jẹ́ pé ọjà tán gbé lẹ̀ ni wọ́n ń gbàdúrà kó bàjẹ́. Wàdé wàá máa fẹnu fẹ́ máa fi pọ́n tẹnìkan. Ó ti gbàgbé pé bẹ́ẹ̀ ṣe pọ́n PS náà nìyẹn o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà PS náà wá di kò nílẹ̀. Ẹ dẹ̀ ti gbàgbé pé Àyìndé Ọ̀gọ̀ ọ̀dọ̀ PS ló ti gbalẹ̀. Kò nílẹ̀. Ó lè ní scammer ni. Àmọ́ ńgbà tẹ́ fẹ́ gbé Àyìndé Ọ̀gọ̀ kó lọ gbalẹ̀, ó mọ̀ bọ́ ṣe ń gbalẹ̀. Àyìndé Ọ̀gọ̀ mọ̀ bọ́ ṣe ń gbalẹ̀. Gbogbo táìmù yẹn náà dẹ̀ríkẹ̀ ló ń pọ́n lé, ló ń pariwo PS o. Ìgbẹ́lẹ̀ sì ń gba 14 million. Ní mílà sì ń wọlé. Nígbà tí mílà tí 14 ò di 30 mọ́ sí, ẹ ṣe ń johun. Ẹni ẹlẹ́ni ó di scammer lọ́wọ́ kan. Nígbà tí mílà wọlé, ẹ ṣe ń johun lọ́wọ́ kan. Ẹni ẹlẹ́ni ó di scammer lọ́wọ́ kan. Faster. Keep it almost tight. Ohun tá a dẹ̀ ń sọ nìyẹn pé ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́la. Ìwọ bọ́ta ń sìn ó bọjọ ọlọ́jà jẹ́. Wọ́n wá mú vendor ẹ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó fún lójú méjèèjì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè. Wọ́n wá ń jẹ́ kí vendor ẹ náà kó máa fíìlì nǹkan táwọn náà ti ń fíìlì látọdún ọgbọ́n han. Ìwọ ṣẹ̀ṣẹ̀ wá ń jáde ó ní ó fẹ́ dìfẹ́. Kí ló tó bá tún jáde ibi dé òǹdífẹ́ di ìbílẹ̀? Níjọ ṣí oríire papọ̀. Jẹ́ kóun náà rí nǹkan tó ń ṣe fáwọn èèyàn. Jẹ́ kó rí. Bóyá lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Níjọ́ tó bá tún fẹ́ gbélé wá. Farida náà jẹ́ kó rí. Bóyá wọ́n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ìyá yìí tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó. Ẹ wo máa padà.